ẹ̀sìn Islam ànábì kọ́ ló mú wá. sallallahu alaihi wasallam. lẹ́yìn ìrun Al-Qur'an méjèèjì òun ni ò ní dáútì kankan wípé ànábì ló mú yẹn wá. àwẹ̀ ìtì ń bẹ ká ànábì tó dé. sallallahu alaihi wasallam. ànábì mú àwẹ̀ Ramadan wá ni. hajj ó ti ń bẹ ká ànábì tó dé. ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ní pérépéré ni. Islam ó ti ń bẹ ká ànábì tó dé. qul innani hadani rabbi ila siratin mustaqim. ó yà wọn tí wọ́n sọ pé ànábì yẹn wá èrò ni olóṣèlú ni mọ ẹni tá à ń pè ní Muhammad sallallahu alaihi wasallam. ẹni tí ò wáyé wá ṣiṣẹ́ rẹ̀ ó wá ṣiṣẹ́ Ọlọ́run àti iṣẹ́ oníṣẹ́. qul innani hadani rabbi ila siratin mustaqim. Ọlọ́run ló fi mí mọ̀nà sí ọ̀nà tó tọ́. dinan qiyama millata Ibrahim hanifa. ó lẹ́sìn tí mo ń ṣe yìí èmi kọ́ ni mo mú wá o. Ànábì Ibrahim orí rẹ̀ lẹ̀sìn ti bẹ̀rẹ̀. dinan qiyama millata Ibrahim hanifa. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu. Àtọrọ ìkẹ́ àti gẹ́fẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allah azza wa jal àtọrọ ẹlẹ́jẹ̀ tàrẹ kó má bá Ànábì wa Muhammad, kó má bá wọn ará ilé rẹ̀, kó sì má bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yọ́ máa yára nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad, akíra ìgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa ń sọ, ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa, barakallahu fikum. Òun ni ipa àwọn olóyè bí i tán sọ yìí láti fi ṣàlàyé sí Allahu azza wa jal ẹmọ ṣàmùbá gbìyànjú tànká. Gbogbo alágbọ́n tí àfá ẹ̀bùn olúwa pọ̀ Al-Hariri, gbogbo alágbọ́n tí wọ́n sọ òye nípa pé Ànábì sallam kọ́ ló mú Islam wá. Tayyib. Àfá wa sọ pé tó bá yẹ̀ lẹ́yìn ìrun àti Al-Qur'an tó yá sí pé Ànábì sallam ló mú àwọn méjèèjì yìí wá, that is ní tí wọ́n try láti sọ ní pé Allah bẹ́ẹ̀dà fi sọ̀rí Ànábì sallallahu alaihi wasallam ipé ṣùgbọ́n bí àwọn hajj, bí àwọn àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipé ó ti wà ká Ànábì sallam tó ṣe kí ní ká Ànábì sallam tó dé. That is àwọn ànábì kọ̀ọ̀kan, àwọn ànábì tí ń practice, àwọn òjíṣẹ́ tí ń practice, àwọn al-ummah kọ̀ọ̀kan tí ń practice pẹ̀lú àṣà Allah bẹ́ẹ̀dà ká ànábì tó dé. Barakallahu fikum. Ní èyí tí ó sí iyèméjì ń bẹ, ọ̀rọ̀ tí àfá sọ, ọ̀rọ̀ tí ó tó yapa Qur'ani gan ni, ọ̀rọ̀ tó tako Qur'ani ni. Àwọn àyà pọ̀ nínú Qur'anul Karim, àwọn àyà pọ̀ nínú ọ̀rọ̀ bá tó dáwà, bẹ́ẹ̀ dẹ̀ ni hadithi pọ̀ nínú sunnah Ànábì wa Muhammad tó ń tọ́ka sí wípé ìrun ti wà gan ká Ànábì tó dé, àmọ́ ṣé wákàtí márùn-ún ń bẹ, ibi tọ́rọ̀ wà nìyẹn. Ṣé wákàtí márùn-ún ṣé wọ́n ń bẹ lásìkò àwọn ànábì yẹn, ibi tọ́rọ̀ wà nìyẹn. Allahu azza wa jal ń sọ fún Al-Qur'an al-Karim nípa Ànábì Shu'aib alayhi salam. Ipa àwọn ìjọ rẹ̀ wọ́n sọ pé qalu ya Shu'aib, wọ́n ní rẹ̀ Shu'aib, ata'muruka salatuka an natruka ma ya'budu aba'una. Ṣé irun rẹ̀ tó ń kí ìrẹ̀ Shu'aib, ṣé irun rẹ̀ tó ń kí ní pa ẹ́ láṣẹ pé kó sọ fún àwa pé ká fi tí àwọn baba ńlá wa tí wọ́n jọ́sìn fún pé ká fi kalẹ̀, aw an naf'ala fi amwalina ma nasha, àbí irun rẹ̀ ní pa ẹ́ láṣẹ pé kó máa sọ fún wa pé ká má ṣe tó bá wù wá níbi dúkìá wa. Subhanallah, kálọ̀ bẹ́ẹ̀ dà kó má ṣàlà wá kún bí ojú ọ̀nà àwọn kèfèrí. Àmọ́ ta fẹ́ ló ń bí àyà yìí ni pé ata'muruka salatuka, irun rẹ̀ tó ń kí èèyàn Ànábì Shu'aib alayhi salam. Allahu azza wa jal ó bá wa sọ̀rọ̀ nípa Ànábì wa Isa alayhi salam pé Ànábì Isa sọ pé waja'alani mubarakan aynama kuntu, Allah bẹ́ẹ̀ dà ṣe mí ní ọmọ alálùbáríkà níbikíbi tí mo bá dé àti níbikíbi tí mo bá wọ̀ tí mo bá sì lọ. Wa awsani bis-salah, Allah bẹ́ẹ̀ dà ó dẹ̀ ṣe kí ni amarani bis-salah, Allah bẹ́ẹ̀ dà pa mí láṣẹ pé kí n kírun. Waz-zakah, bẹ́ẹ̀ dẹ̀ ni kí n yọ zakah ma dumtu hayya, lópin ìgbà tí mo bá ń ṣe mí tí mo bá wà láyé. Bákan náà Ànábì wa Musa alayhi salam, Allah bẹ́ẹ̀ dà sọ fún nínú suratu Taha, Allah bẹ́ẹ̀ dà sọ pé wa ana ikhtartuka fastami' lima yu'a,
innani ana Allahu la ilaha illa ana fa'budni wa aqimis salata li dhikri fa'budni ay wahidni ṣe mí lọ́kan ṣoṣo oye wa aqimis salata li dhikri kó ṣe ṣe kíni kó ṣe kí ìrun oye láti fi ṣe ìrántí mi ní nǹkan náà àwọn tafasir táwọn afáṣe kíni tí wọ́n tú lórí àyà yìí. So bákan náà annabi wa Dawud alayhi salam Allah bẹ̀rẹ̀ sọ ń parẹ́ ipe wa dhanna Dawud annama fatannahu ipe annabi Dawud ó rò ipe bóyá àṣekíni so bóyá dán wò ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táwọn méjì kan wá wọlé bá nínú ilé ìjọsìn títí jọ́sìn oye fastaghfara rabbah lẹ́sẹ̀kẹsẹ̀ ó tọrọ àforíjì lọ́dọ̀ ọba tó dá wa kharra raki'an ay sajidan wa anab oye so ó ṣe kíni lẹ́sẹ̀kẹsẹ̀ annabi Dawud ó forí balẹ̀ ó sì ṣe kíni ó sì ra bàbà fún Allahu azza wa jalla. Ó wá nú hadith tó fẹsẹ̀ rẹ̀ nínú Sahih al-Bukhari, that is hadith tó lálàáfíà oye so tó lè já sí pé tá bá sọ pé hadith tó lálàáfíà láti inú Sahih al-Bukhari ó túmọ̀ sí wípé bó ṣe wá láti inú Sahih al-Bukhari yẹn ó lálàáfíà kì í ṣe pé báyìí táwọn sọ ní pé hadith kan bẹ tí ó lálàáfíà nínú Bukhari náà oye so ó wá láti inú Sahih al-Bukhari ìgbà Nabi sallallahu sọ nínú hadith tí Abdullah ibn Amrin radiyallahu anhu tó gbà wá ìgbà sallallahu sọ pé wa habbu salati ila Allahi salatu Dawud kana yanamu nisfa al-layli wa yusalli thulutha wa yanamu sulusa ipe ìrun tó jẹ́ ìrun tí Allah bá dá nífẹ̀ẹ́ sí jù òun náà ni ìrun annabi Dawud alayhi salam a máa sùn ní ìdajì òru a máa fi ìdá mẹ́ta òru kírun a sì máa sùn ní ìdá kẹfà oye so bákan náà nípa annabi wa Zakariya tí mi ò bá ṣe Allah bá dá ó sọ ń parẹ́ náà ipe fanadatul malaika ipe àwọn malaika bá ṣe kíni ó bá pe annabi Zakariya wa huwa qa'imun yusalli fil mihrab tí annabi Zakariya sì ń kírun lọ́wọ́ tó sì wà lórí ìdó tí ń kírun lọ́wọ́ ní ilé ìjọsìn rẹ̀ nígbà tí malaika fi pè. So ohun tá kàn fẹ́ lò pẹ̀lú àwọn àyà yìí ni pé kí àfáà kan gbìyànjú láti wòye sáwọn àyà tó àtàwọn míì náà tí a mú wá oye láti rí pé àwọn annabi ṣíwájú ànábì sálàmù wọn máa ń kírun àmọ́ ibi tọ́rọ̀ wà ní pé ṣé wọ́n ń kí wákàtí márùn so ṣé wọ́n ń kí wákàtí márùn tá lọ bẹ́ẹ̀ dà tó fún annabi tó fi ránṣẹ́ sí wa ibi tọ́rọ̀ wà nìyẹn. So àmọ́ àwọn annabi ṣíwájú kánàbì sálàmù tó dé so wọ́n ń kírun so oye ìgbà tó yá sí pé abẹ́ ahkamu ni ìrun kíkí wà oye so ó rọrùn kọjá sí pé kálọ̀ bẹ́ẹ̀ dà kó change òfin irun láti ibì kan bọ́ sí ibì kan oye so torí ẹ̀ ni ó ṣe ní jẹ́ problemu tí annabi sálàmù bá mú wákàtí márùn wá fún wa so àmọ́ ìrun ti wà kánàbì sálàmù tó dé. Barakallahu fikum.